Ẹ kú iṣẹ́ bọ́tàn o, ẹ̀yin people wa, the Yorubas, the Abao race, the Oya Iru Abao race, the Isherialites. Yes, ẹ̀yin ọmọ Yorùbá tí a ti jù sínú ìgbèkùn ayérayé gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí a ti kọ wípé nígbà tí àwọn bá rú òfin àwọn bàbá wa tí Ọ̀yọ́ Ìwà gbélẹ̀ fún wa tú bàbá wa mo ṣàá pé òun á ṣe kí ni òun á jẹ́ káwọn tí ò lọ́gbọ́n tó wá rúùlù wa tí a kọ sílẹ̀ sínú ìwé tí ó jẹ́ atọ́ ìwà ìwé tí a ń pè ní Bíbélì Bible Torah. Well anyway, ẹ kú iṣẹ́ bọ́tán Sabbath. Yes, mo tún wá bá yín ní o fast pé ká tún gbàrà ní ìmọ̀ràn lórí nǹkan tí ó dé bá wa ẹ bá wò dáadáa kò sí solution in sight. But mo ní Ọlọ́run lógo, ìlú ayé àwa, ìlú ọ̀run àwa, Ọ̀yọ́ Ìwà, bàbá Ọ̀yọ́ Awáṣúwa, Ọ̀yọ́ Awáṣúwa ọmọ Odùduwà, ọmọ Ọ̀rúnmìlà, Agbọ́n Enírégun àti Ọya Ìkọ́bí. Àwọn míì àní ṣe ọmọ Ísírẹ́lì à ń ṣe kíní kan. Yeah, you are right. Gbogbo Yorùbá kọ́ ni not all Israel are Israel. Tẹ́ bá rántí nígbà tá a wà nílẹ̀ Egypt náà, a lot of Egyptians went out with us. And ìgbà tá a délẹ̀ lérí, a lot of Gibeonites came, the Gibeonites came. And Gibeon, oh, what a mystery. Ṣẹ́bọ̀, àwọn Gibeonites wá make peace, wọ́n náà wá látọ̀nà jíjì. Pé kí Joshua àjọkó tọ́ gbà káwọn máa, And before you know it, Joshua, because kò béèrè lọ́wọ́ Elú ọ̀run, Olúwa dẹ̀ fi ilẹ̀ ó dẹ̀ make agreement pẹ̀lú wọn. Títí dé ní, are they not living with us? They are living in Yoruba. So it's not all Yorubas that are Isherialites. Some Egyptians are there, some Amorites are there, some people that we did not chase out. Tí Elú ẹni ẹlé wọn dànù, ẹ má yẹ kó ìgbà tó wà nínú yẹn. Hey, take her easy now. Hello, easy. Tó ní pé ká ṣe wọ́n léṣe ká tì wọ́n dànù ká má jẹ́ kán àwọn bàbá wo gbà wọ́n jẹ́ kán gbà ní wa. A lot of them are in the now modern day Yoruba land. So many are doing good, many are doing the unthinkable. Nípa ìwà wọn, nípa ìṣe wọn, by their fruits, nípa èso wọn la ó mọ̀ wọn, by their fruit ye shall know them. Well, anyway, èmi ò ní méjì àbí mẹ́ta tí màá sọ wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọ̀rọ̀ Quran kan ló máa ṣe o. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ò dẹ̀ ní iṣẹ́. Right? Àwọn ò ní nǹkan kan máa fi purọ́ fẹ́ni kankan because we want to make you feel good. Elú ayé ti fọ̀nà ìlélẹ̀ arákùnrin tó ń pa lórí igi àgbélébù táwọn Romans pa, the modern day English people, Roman Empire people tó kàn mọ́gi wọn. Ọmọ Yorùbá ni Ọ̀yọ́ Awáṣúwa yẹn, ó ń bọ̀ kankan á dẹ̀ fi èrè fún everybody. So tó bá ń bọ̀ tó dẹ̀ pé ọmọ Isheriala ní tẹ́ ẹ pé ẹ̀sìn tó ti jáde akẹ́kọ̀ọ́ pé Christianity ti ń ṣe díẹ̀díẹ̀ ó ń wọnú Bible. Àwọn Christian media doing a lot of stuff in the Bible. The only thing is like the Sunday business is not carried away, okay? Èmi kọ́ lọ lọ́hùn but òfin Mósè yẹn tàbá fẹ́ já nínú ìgbèkùn yìí, that's the first ingredient agbọ́dọ̀ throw in. Yes, the first. Ọlọ́run ń ṣọlọ́run democracy ṣe rí bí tọ́lọ́run ti bless politicians pé this politician is my friend. Kò sí ohun tó kàn pẹ̀lú is concerned about faith. Àtẹ̀bádẹ̀ wo faith àti religion, they work hand in hand. Religion is plural, faith is singular. I have faith in. Okay? And Ọ̀rúnmìlà believe Elúhayé and Elúhayé counted it for righteousness for him. So it's singular, 1-to-1. I believe in Ọ̀yọ́ Awáṣúwa. Orílẹ̀-èdè kan lórílẹ̀ ayé ló lọ́lọ́run tiwọn. And orílẹ̀-èdè Yorùbá is different. That is why they fi rí pé àwa iná la pọ̀jù nínú Islam. Tó bá possible Yorùbá will beg God to accept Islam as a way of salvation. But no, Elúhayé ní 999. I didn't put that one down. I've put my king over my holy hill of Zion, which is Ọ̀yọ́ Awáṣúwa, which is ilẹ̀ tí Odùduwà tẹ̀dó, Zion of Odùduwà, which is David the king. Gbogbo kìíní yẹn inú ẹ̀ wo náà Putin sọ pé Christ was black. Ṣé tí Christ bá black ṣé Yorùbá kéré inú ayé ni? Ṣé Putin kéré inú ayé ni? Gbogbo Brazil kọ̀ọ̀kan yẹn ṣé Amẹ́ríkà tó ṣé ẹ rò pé
We are Judahites. Judah. Jẹ́ èyí Owúdá. You know, Judah. Àwọn ọmọ ìṣeríàlà, Yorùbás. So ẹ pa gbogbo eye service tì to make people happy. The only way out of this trouble is ẹ lọ yí padà. Àwọn èèyàn sì máa kú rẹpẹtẹ. Ṣé Yorùbá ní ìṣọ̀tà bá gbà náà ṣé àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta la máa kó wọbẹ̀? Ẹ tún máa dàrú. Why? Because ELUHAYE is not concerned about any stability than the trust téèyàn ní sí òun. Is these people trusting me? Kí ló fi dá Sodom àti Gòmórà? Kò ṣe pé politics wọn ò dá now. But because they were doing things that were against him directly. Ó lóun ò fẹ́ LGBTQ. Àwọn Sodom àti Gòmórà pé fùrọ̀ làwọn fẹ́ máa dún tàwọn. And he destroyed them, and so long many gbogbo ilẹ̀ tó gbà fún wa through Joshua, through Ọ̀yọ́ Awáṣúwà àkọ́kọ́. Gbogbo ilẹ̀ yẹn kí ló fi gbà? Ó ní because ó ní ẹ wo ẹ̀yin ìṣeríàlà yìí o. Ilẹ̀ tí wọ́n kó yín lọ yìí báyìí làwọn people tó ṣe bẹ́ẹ̀ ń ṣe o. Wọ́n ń dó fòrò ara wọn. Obìnrin bóbìnrin lò pọ̀, ọkùnrin bọ́kùnrin lò pọ̀. Tálejò bá wà ní wọn, á fìyà jẹ. So many things tí mo hate náà ń ṣe. Ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ because ẹ bá ṣe bẹ́ẹ̀ máa wo sẹ̀ríà tó tún lè jù yẹn ni máa dá fún yín. Right? Is anyone calling me? Someone's calling you. Okay. Ẹ jẹ́ pause ẹ̀mí báyìí. Bá màmá sọ̀rọ̀. So ó ti yé yín sẹ́yìn people wa. Èyí ní ọjọ́ Saturday tọ́lọ́run dá fún wa rẹ̀ as a Yorùbá people. Àwọn oníṣẹ̀ṣe ṣé ìṣẹ̀ṣe máa ṣé tí Ọ̀yọ́ Awáṣúwà bá padà tó ń pè ní Jésù ṣé ó máa gbà ìṣẹ̀ṣe láàyè pé kó máa rúbọ? Ká tẹ̀ ọ́ pé àwọn èèyàn okay you have good people but the commandment of mo ń bọ̀ o. Okay, now let's pause this. I will do second part 2.